tó ẹ kú dédé àkókò yìí gbogbo ojú tí ń wò wá ẹ káàbọ̀ síkànnì kábíyèsí tv àkànṣe ètò la tún gbédé lásìkò yìí ẹ mọ̀ wojú arákùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí wípé àwọn ní àlejò tá a gbé wá níjọ́sí tí a ṣe alábàápàdé wọn ní ìpínlẹ̀ Ekiti tí a sábà rí wọn láwọn oríta tí wọ́n ti ń kọ orin ẹ̀mí rírí tí mo rí wọn mo ní ó fẹ́ dàbí pé òun ti bí yìí ò fi bẹ́ẹ̀ gbádùn bóyá kò níṣẹ́ lọ́wọ́ kò mọ tí ó fẹ́ ṣe ló jẹ́ kó mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ kan ṣá ọlọ́run wá ṣe la wá pàdé bàtà wá pàdé mo wá bi wọ́n léèrè wípé kí ló dé kí ni wọ́n rí gan tí wọ́n fi máa ń wà ní àwọn oríta yẹn kí ló sún wọn débẹ̀ ṣé wọ́n fi rán wọn ni àbí wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe bẹ́ẹ̀ àbí ṣé ìṣẹ́bẹ̀ kankan ṣẹlẹ̀ wọ́n wá ṣàlàyé bí iṣu ṣe kú tí ọ̀bẹ bẹ́ bá a ṣe gbé wọn wá tá a dẹ̀ gé àwọn fọ́nrán yẹn tá a gbé sórí ìtàkùn TikTok, Facebook àti YouTube ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè làwọn èèyàn ń béèrè pàápàá jùlọ lápá ibi tí wọ́n ti ṣàlàyé nípa ohun tí ojú wọn rí tó mú kí wọ́n di ẹni tí wọ́n ń kọrin kiri bẹ́ẹ̀ láwọn oríta nígbà tí wọ́n sọ pé ọkọ̀ àwọn ní jàǹbá tí ó sì gbẹ̀mí àwọn ọmọ méjì tí iṣẹ́ ìyanu kan wá ṣẹlẹ̀ lẹ́yìn òrẹ̀yìn àwọn ọmọ méjì yẹn wọ́n tún di aláàyè débi wípé ẹ̀jẹ̀ nìkan ni wọ́n rí lára aṣọ wọn kò sí àpá kankan lára wọn mọ́ èyí tí wọ́n sọ yìí lọ́pọ̀lọpọ̀ wa wọ́n sọ wípé irọ́ ni o àti ẹ̀rọ àwọn tó ń kọ́mẹ̀tì ní comment section wípé DJ YK múlẹ̀ pé irọ́ ló wà níbẹ̀ kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé bó o ni èèyàn ṣe ní ìjàmbá ọkọ̀ tí ọmọ lásídẹ̀ǹtì tó máa gbẹ̀mí ọmọ méjì táwọn ọmọ yẹn á tún dìde tí ò sì ní sí ojú àpá lára wọn ìyẹn mo ṣe ní tọ̀ èyí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbábọ̀ ó yẹ ká tún padà bí wọ́n léèrè pé ṣé àwọn kan tiẹ̀ ń béèrè pé evidence dà pé kò sí evidence bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀níṣẹ́ pé kò síṣẹ́ kankan tẹ́ ẹ̀ ń ṣe báyìí lọ́wọ́lọ́wọ́ ọ̀dà tó bá jẹ́ pé mo fẹ́ gbà yín síṣẹ́ mo fẹ́ máa fún yín ní 500,000 lóṣooṣù ṣé ẹ máa ṣiṣẹ́ yẹn. ẹ ṣe olóòtú tẹ́ bá fẹ́ gbà mí síṣẹ́ tẹ́ bá ní fẹ́ máa san 10 million fún mi mi ò ní ṣe. kí ló fà á. ìdí ni pé ìfẹ́ Ọlọ́run lórí ayé mi ohun tọ́lọ́run bá mi sọ ni pé mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ ara kankan. Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ ara. bẹ́ẹ̀ ni ó ní iṣẹ́ tó ń gbélé mi lọ́wọ́ yẹn ni kí n máa ṣe o. iṣẹ́ wo ló gbélé yín lọ́wọ́. ẹ ṣe òun ni iṣẹ́ ìjèrè ọkàn láti máa lo orin láti fi jèrè ọkàn àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ṣe ń lọ kiri àwọn oríta mẹ́ta tẹ́ wọṣọ tẹ́ dúró sí oríta tẹ́ máa wàásù tẹ́ máa kọrin yẹn ìyẹn ẹlẹ́rò pé ó pè yín. ẹ ṣe ìfẹ́ Ọlọ́run ni. bẹ́ẹ̀ ládẹ̀ rí àwọn kan tí wọ́n ń yòǹbo iṣẹ́ Ọlọ́run pé kábíyèsí rẹ̀ Olódùmarè ẹlòmíín fi ọlá wọn tọrọ ọlá wọn gbàdúrà sọ́lọ́run ládẹ̀ rí àwọn tó jẹ́ pé láti òkè òkun ní London l'Amẹ́ríkà tí wọ́n ń béèrè lórí TikTok yẹn pé ǹjẹ́ a lè rí nọ́mbà arákùnrin yìí ẹlòmíín gan pé èmi alára mi pé kí n jọ̀ọ́ kí n fún àwọn ní nọ́mbà arákùnrin yìí o kí wọ́n lè gbàdúrà fáwọn tó mo dẹ̀ wá ọ̀nà tí wọ́n fi rí wọn mo fẹ́ ká mọ̀ kankan dájú wọn ò bá tọ̀rọ̀ owó wá o báwo ni ìyàwó yín ṣe ń feel. ẹ ṣe gbogbo rẹ̀ ni ìyàwó mi mọ̀ nípa ẹ̀ mo ṣàlàyé fún ìyàwó mi so ó mọ̀ nípa gbogbo ẹ̀ so kò sí nǹkan tó lè ṣe ni pé kó gbà fún Kristi. torí ẹ kọ̀ jí làárọ̀ ẹ wá sọ pé oríta báyìí ni mo fẹ́ lọ jẹ́ kí n lọ preach ńbẹ̀ láì níṣẹ́ kankan ta ni wọ́n á ń fún yín lówó oṣù. ẹ ṣe kò sẹ́ni tó ń fún mi lówó oṣù mi ìdò kí n wàásù sọ kí n sọ pé kẹ́nìkan fún mi lówó èmi gbàgbọ́ pé Bíbélì náà pé àkì yóò ronkun ògbà àyàfi tí a bá fi fún wa láti ọ̀run wá so èmi mọ̀ pé Ọlọ́run tó pè mí máa tọ́jú mi. bó o la wá ṣe ń jẹun. ẹ ṣe ìgbàgbọ́ ni mo fi ń gbé ìgbésí ayé mi ní ojoojúmọ́ ayé Ọlọ́run dẹ̀ ń ṣe ó ń jẹ́rìí ara ẹ̀ ìgbàgbọ́ ni. bí Ọlọ́run ṣe tí wọ́n fi di ẹni tí wọ́n ń kọrin láwọn oríta mẹ́ta kí ni wọ́n rò débẹ̀ kí ló sún wọn débẹ̀ yẹn ni a ṣe gbé wọn wá nígbà yẹn ṣùgbọ́n ní ìsìn wọ́n wà máa dáhùn sáwọn ìbéèrè tẹ́ ẹ béèrè ní comment section tẹ́ ẹ fi ń sọ wípé nígbàgbọ́ nù ẹ̀ ẹnìkan sígbà ẹnìkan ṣàwò wọ́n dárúkọ wọn fún wa ní ìsìn ẹ káàbọ̀ sórí ètò. ṣé olóòtú. kí ni ẹ pe orúkọ yín. orúkọ mi ni Evangelist Victor Solomon. Evangelist Victor Solomon lórúkọ wọn. ẹ̀yin náà ti gbọ́ àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. àwọn kan sọ pé irọ́ ni ìrọ́jọ́ yẹn ẹ láwọn ọmọ yẹn jí. bẹ́ẹ̀ni ó yà yín lẹ́nu. wọ́n di ààyè padà. gbogbo kò dẹ̀ sí ìpalára wọn lára wọn rárá pé wọ́n tó kọlù wọn rárá. ẹni tọ́lọ́run bá mí sí ló lè gbàgbọ́. bẹ́ẹ̀ ni so kì í ṣe bí àwọn tí ò gbàgbọ́ kì í ṣe bí àwọn tí ò gbàgbọ́
ẹni tọ́lọ́run bá mí sí tó máa gbarú iṣẹ́ ìyanu yẹn gbọ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé Ọlọ́run ṣì ń ṣiṣẹ́ ìyanu síbẹ̀, ó ń ṣiṣẹ́ ìyanu síbẹ̀. Tọ́lọ́run bá ṣe nígbà ayé àwọn ọmọ Ísírẹ́lì kò tí ì yí padà, tó bá ṣe nínú ayé Èzíkẹ́lì kò tí ì yí padà, tó bá lè lajú afọ́jú, ẹni tó jẹ́ pé ojú tí ò sójú rárá, ẹni tí a bí pẹ̀lú afọ́jú tí ò sí ibi tí ojú wà ń bẹ̀, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan tí ó lè ní ojú, kò sóhun tó lè ṣe. Kódà lẹ́yìn tí ẹni jàǹbá yẹn tí Ọlọ́run wá ṣe pẹ̀lú agbára Ọlọ́run tí àwọn yẹn wá jí, tí kìí ṣe pé wọ́n gbòkun wọn lọlé, ẹni fúnra lára wọn náà fẹsẹ̀ ara wọn rìn lọlé. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ yẹn lónìí àbí lẹ́yìn ìgbà yẹn gan, ǹjẹ́ ẹ sì bá wọn pàdé? Mi ò bá wọn pàdé torí pé kì í ṣe ìlú yẹn ni mò ń gbé, mo gba abẹ kọjá ni. A lè tó ọdún wo sẹ́yìn báyìí? 2011. 2011. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ lè rántí ọjọ́ tí ìjàmbá yẹn ṣẹlẹ̀ gan-an ní pàtó? Bẹ́ẹ̀ni, ọjọ́ 25 oṣù kejì yẹ 2011. Ọjọ́ 25 yẹ 25th of February ní 2011 ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní nǹkan bí aago mélòó? Ní nǹkan bí aago 4 ìrọ̀lẹ́ ní Friday. Mo ń béèrè àwọn ìbéèrè yìí nítorí pé àwọn tẹ́ ló ṣojú wọn gbà yẹn bóyá àámọ̀ àwọn kan lè mọ̀ wò wá báyìí. Ẹ jọ̀ọ́ ẹ dákun èyí tí ẹ láǹfààní láti rí fọ́nrán yìí, ẹ bá wa share, ẹ bá wa pín kiri torí àwọn tó ṣojú wọn nígbà yẹn. Bí bàbá wa evangelist wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí, ohun tí wọ́n sọ ni wípé nígbà tí ìjàmbá yẹn wáyé tí ọkọ̀ wọn kọlu ọmọ méjì tán wà ní aṣọ ọmọ iléèwé, ìyẹn Ìṣẹ̀ Comprehensive High School ní Ìṣẹ̀ Èkìtì, béèyàn bá ń bọ̀ wá sọ́nà Ìkẹ́rẹ́ Èkìtì tí àwọn oníjàmbá ọkọ̀ ń bẹ̀ tí ìjàmbá yẹn sì gbẹ̀mí àwọn ọmọ méjèèjì, pé ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn ti rò ó pin, àwọn ti rò pé ọ̀nà ti pin pátápátá pé àwọn ti pààyàn. Ṣùgbọ́n àṣẹ̀wá wọn ní ìjì kan ló dédé fẹ́ nígbà yẹn tó fẹ́ káwọn tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ làwọn ọmọ yẹn bá jí padà. Kìkìdá ẹ̀jẹ̀ làwọn rí lára aṣọ wọn, ṣùgbọ́n wọn ò rí àpá pé wọ́n farapa, àwọn yẹn sì lọlé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò gbàgbọ́, la ṣe ní kí evangelist kan padà wá ṣàlàyé fún wa. Òun ni wọ́n ń ṣàlàyé yìí. Àwọn tí ó ṣojú wọn gbà yẹn wọ́n ní bí ìjàmbá yẹn ṣe ṣẹlẹ̀, ọkọ̀ bọ́ọ̀sì kan ń bọ̀ tó jẹ́ 18 seater bus, wọ́n ń kó èrò ń bọ̀. Nígbà táwọn yẹn náà dé oríkò yẹn, wọ́n pariwo pé wàhálà ti ṣẹlẹ̀ o, àwọn ọmọdé wọ̀nyí Olúwa gbà wá o, ẹgbà ní ẹlàjà, ìkúnlẹ̀ abiyamọ o. Àwọn tó ṣojú wọn gbà yẹn lójú wọn náà ni wọ́n ní ìjì yẹn tún fẹ́ tí àwọn ọmọ yẹn fi jí padà. Kì í mọ̀ bóyá alẹ́rẹ́nikẹ́ni nínú wọn tó lè ṣẹ̀rí sọ̀rọ̀ yìí, kí ẹ bá comment tí ẹ bá ṣe alábàápàdé fọ́nrán yìí torí pé 2011 kò tí ì fi bẹ́ẹ̀ jìnnà. A sì lè rí àwọn yẹn tí wọ́n sì wà láyé tí ò sí kankan tó ṣe wọ́n. Àwọn ọmọ yẹn náà lónìí bẹ́ẹ̀ bá ń gbọ́ wa, ẹ̀yin ọmọ méjèèjì ẹ ṣe rí ọ̀rọ̀ yìí káwọn èèyàn lè ní ìgbàgbọ́ nínú agbára Ọlọ́run pé Ọlọ́run sì ń ṣiṣẹ́ síbẹ̀. Ẹ dákun ẹ bá share o, ẹ bá share, ẹ bá pín. Àwọn tí ò gbàgbọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a kọ́kọ́ ṣe, ẹ rí tí mo pè ní Ekiti Gospel Traffic Singer, title ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a kọ́kọ́ ṣe nígbà yẹn, episode 1, episode 2, episode 3, episode 4. So episode 2 yẹn ni ọ̀pọ̀lọpọ̀ gbọ́. Ní gbólóhùn kan, kí ni tẹ́ lè sọ fún àwọn tí wọ́n láwọn ò gbàgbọ́ yẹn gan? Ohun tí mo lè sọ fún àwọn tí ò lè gbàgbọ́ ni pé ẹ gbàgbọ́, kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. Ó ní èmi ni Ọlọ́run gbogbo ẹran ara, ohun kan àwà tí èmi Ọlọ́run kò lè ṣe bí. Ọlọ́run lè ṣe. Tọ́lọ́run bá lè jẹ́ kí Ádámù kó sùn tó kùn lórun tó dẹ̀ yọ odidi èèyàn jáde lára ẹ̀, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò sóhun tọ́lọ́run lè ṣe. Ó yọ odidi èèyàn jáde lára ènìyàn. Ádámù ò lè ṣàlàyé bí Ọlọ́run ṣe ṣe. So àwọn iṣẹ́ ìyanu mìíràn wà tó jẹ́ pé ó ju ọgbọ́n ènìyàn lọ, ó ju òye ènìyàn lọ. So ó gba orí ọ̀fẹ́ Ọlọ́run fún ènìyàn láti gbàgbọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún gbogbo wa ni pé ẹ jẹ́ ká gbàgbọ́, kò sóhun tọ́lọ́run lè ṣe. Ẹ má yẹ ká sọ ìrètí nù, pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe. Àwọn kan tiẹ̀ wà lára àwọn tí wọ́n comment tí wọ́n ní tó tó rẹ Ọlọ́run pé àwọn fi orúkọ Ọlọ́run yín, àwọn fi pe ire fún ara wọn. A dẹ̀ ráwọn tó jẹ́ pé láti Amẹ́ríkà, láti Canada, láti London, wọ́n ń pè wá lóríṣiríṣi. Ẹlòmíì gan ń béèrè account number wọn nígbà yẹn, ṣùgbọ́n TikTok kò fún wa láàyè àti ṣe yẹn. Ṣùgbọ́n mo lérò pé àwọn tí wọ́n lè kàn sí wọn, ó kàn sí wọn. Àwọn náà wà lórí TikTok. Ṣé ẹ ṣe rántí TikTok handle yìí? Bẹ́ẹ̀ni. Kí ni TikTok handle yìí?
Victor Solomon Evangi Evangi yẹn EVANG bẹ́ẹ̀ni ní dọ̀tí wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni Victor Solomon. bẹ́ẹ̀ni. Kí ni nọ́mbà yín fóònù nọ́mbà yín bóyá wọ́n lè fẹ́ pè yín àbí wọ́n fẹ́ WhatsApp yín. Ṣé nọ́mbà mi ni 070 66 40 89 83 lẹ́ẹ̀kan sí 070 66 40 89 83. Tọ́ òun náà ni ẹ ti gbọ́ yẹn, ẹ dákun ẹ bá a share ẹ bá wa pín, ẹ gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wò wá àtàwọn èèyàn tó gbàgbọ́ nínú bí Ọlọ́run ṣe pè é tó rán yín níṣẹ́. Torí ẹ ṣàlàyé ẹni ẹrí gbà kan tí ẹnìkan ní ìpèníjà lẹ́kọ̀ọ́ tí wọ́n fi pè ṣẹ́ lè rán wa létí. Bẹ́ẹ̀ni ẹnìkan wà ó pè mí láti Èkó, ó lóun rí fọ́nrán yẹn, òun fẹ́ ilé ayé ti sóun, gbogbo nǹkan ṣe lòdì sóun. Ìyẹn láwọn episode tá a ti ṣe kọjá. Bẹ́ẹ̀ni ó wá ní pé òun ti fẹ́ para òun ti fẹ́ da ògùn jẹ. Ẹ̀mí yẹn kàn ní kóun lọ sí TikTok, bóun ṣe wá lọ sí TikTok yẹn lòun á bá fọ́nrán yẹn pàdé. Tóun á wò pé tọ́lọ́run bá lè ṣe nínú ayé arákùnrin yìí ó lè ṣe tèmi, kí má sọ ìrètí nù. Bí ó ṣe kàn láti gbógun jẹ nìyẹn. So Ọlọ́run lo fọ́nrán yẹn láti bọ́ ọkàn àwọn èèyàn pàdé. Mo gbàládùá fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́hùn mi ní àkókò yìí, gbogbo ibikíbi tí ẹ bá wà lórígun ẹ̀rìn àgbáláyé, ẹ lọ rí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù. Ọwọ́ Ọlọ́run tí ṣiṣẹ́ agbára tó kọjá òye ènìyàn, ọwọ́ Ọlọ́run tí gbé ayé ẹni ga, ọwọ́ Ọlọ́run tí ń pa ẹ̀gún rẹ́ kò nú ayé èèyàn, ọwọ́ Ọlọ́run tí ń dá ìjì dúró. Mo pa á láṣẹ ní orúkọ Jésù, tẹ́ bá gbàgbọ́ níbi tẹ́ ẹ wà ní orúkọ Jésù, ẹ lọ rí ọwọ́ Ọlọ́run. Gbogbo nǹkan tó wà nú ayé yín sẹ́ tó dà pé kò sí ọ̀nà àbáyọ mọ́, mo pa á láṣẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ti pè mí tó rán mi níṣẹ́, tí mo fi gbogbo nǹkan sílẹ̀ láti wá sin Ọlọ́run alààyè tó fi ọwọ́ agbára mú mi. Ní orúkọ Jésù, ogun ayé yín kó wọlẹ̀. Mo pa á láṣẹ ní orúkọ Jésù, gbogbo tí àwọn èèyàn ti rò pé kò ṣeé ṣe mọ́ nínú ayé yín lè kúrò màsàlà kúrìbìà. Mo pa á láṣẹ ní orúkọ Jésù, ó yá kó di ṣíṣe fún yín. Mo pa á láṣẹ ní orúkọ Jésù, ogun ayé ò ní borí yín. Níbikíbi tẹ́ ẹ bá wà, Ọlọ́run á gbé ayé yín ga. Ẹ lọ gba ìyanu, ẹ lọ gba ìyanu, ẹ lọ gba ìyanu, ẹ lọ gba ìyanu ní orúkọ Jésù. Ẹ gba ìyanu. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àwọn kan wọ́n ṣọwọ́ sí yín gbà yẹn, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọwọ́ sí mi, tẹ́ fi nǹkan ránṣẹ́ sí mi. Ẹ ò béèrè fún lára wọn lóko. Bẹ́ẹ̀ni mo gbàládùá fún yín ní orúkọ Jésù, ẹ ò ní jábọ́. Ibi gíga láyé yín, gbogbo ibi tí ẹ fẹ́ dé láyé, mo pa á láṣẹ lórúkọ Jésù, Ọlọ́run mú yín lọ bẹ̀. Gbogbo agbára kágbára, ìmísíkímísí ni, ẹ̀míkẹ́mí ni tó bá fẹ́ dá yín dúró ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, agbára Ọlọ́run kó kọlù wọn lórúkọ Jésù. Ẹ ó ṣeré láyé o, ẹ ráàánú gbà, àdúrà yín máa gbà. Jésù Olúwa wa. Náà ni ẹ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn wa, ẹ gbìyànjú ẹ bá wa share program yẹn, bá wa pín, ẹ jẹ́ kó lọ káàkiri, kò ná yín ní nǹkan kan láti like, láti share, láti follow wa. Ẹ follow Kábíyèsí TV Òjó Awógbèmí lórí TikTok, ní Facebook, ní orí YouTube bákan náà. Ṣùgbọ́n TikTok yìí o, ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ káwọn èèyàn mọ iṣẹ́ ìyanu Ọlọ́run tí ń ṣiṣẹ́ rẹ̀, torí pé ohun tó kọjá òye èèyàn ni. Ẹ ṣé púpọ̀. Òjó Awógbèmí ni orúkọ tèmi, mo kí yín, ẹ mọ̀ fìgbà gbogbo mo fẹ́ràn ìkànnì Kábíyèsí TV. A dúpẹ́ o, ká tún ríra láyọ̀, ká pàdé ayọ̀, ó dàbọ̀.